Queen Dami ti jí o. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan tí ìyá Queen Dami sọ àti advice tí wọ́n fún Queen Dami pé Queen Dami ṣó mọ̀ pé sẹ́ẹ̀tì olórí Naomi nìwọ náà ìyẹn náà wà bẹ́ẹ̀ máa gbọ́ yẹn náà ẹ máa wá gbọ́ nǹkan tí ìyá ẹ̀ náà sọ àti nǹkan tí àwọn ènìyàn sọ àti pé nǹkan tí wọ́n sọ pé Portable ń ṣèyàn gidi pé kò yẹ kó lọ fẹ́ kẹ́ Portable ẹ wo àwọn èèyàn sọ ọ̀rọ̀ ẹ mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa kẹ́ wá wo kẹ́ gbọ́ advice tán fún Queen Dami ẹ jájọ wá lọ gbọ́. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ owó ìwọ náà wọn mo ti pè é. Ó ti yé jẹ́rí nígbà míì ọ̀rọ̀ ọ̀fẹ́ ó ṣòro dá sí. Ó ti yé yín. Ìdí tí mo dẹ̀ fi sọ fọ́lájà pé mi ìfẹ́ dá sí ọ̀rọ̀ ẹ mọ́ ni pé ó yẹ kí a lè fún Dami lọ́kọ by force olómọ ọkọ tó rí tó fi fẹ́. Ẹni tẹ́ bá rántí nígbà tí Dami kọ́kọ́ fẹ́ Portable ó lè má mọ̀ ń gbà yẹn táwọn ará Ọ̀yọ́ bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ mo ní ẹ̀fọ́ ọmọ ọlọ́mọlẹ̀ ẹ jẹ́ kó fẹ́ ni tó bá wù mo ní bàbá ṣáà ti kú á ṣáà lọ́kọ mo gbé ọ̀rọ̀ yẹn that time tó ti yé yín. ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ aláàjì ẹ bá mi bá mọ́mì sọ̀rọ̀ ẹjọ́ kẹ bá mi. mọ́mì ẹ wà ń bẹ̀ yẹn. mọ́mì wà ń bẹ̀ wọ́n ń gbé wọn padà lọ bá mi. ìkan nínú ọmọ Aláàfin làwa màmá ààrẹ Almaroof lórúkọ mi. mo máa rí yín mo máa rí sóyún. Ọlọ́run ni yóò bàjẹ́. oníyà tó ń dà láàmú. Màámi ṣe fẹ́ gbọ́rọ̀ ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ má fi ọmọ yín lẹ̀ o. ẹ má fi ilẹ̀ ẹjọ́ àdúrà yín ẹ tún jẹ́ ó lè kàn sí ẹjọ́. ẹ má fi ọmọ yín lẹ̀. iṣu ọmọ ni òun ló máa ń mọ̀wọ́ ẹ ní tọwọ́ ẹ ní ibi epo. Màmá ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. ẹ mọ̀ nǹkan tó dùn mí. Mọ́mì ẹ máa gbọ́. mo sọ mo ní mọ̀ dá lóhùn mọ̀ gbé fóònù rẹ̀ ó tún ní ó gbé fóònù fún mi mo ní láyé mo kàn ọ̀rọ̀ yìí kan tiẹ̀ ń jọ mí lójú ni ó ní kó jọ kó kàn ṣàdúrà fún mi ní mọ̀ dá lóhùn sọ fún pé kó tó bọ̀ sọ̀rọ̀ kó lọ bá gbogbo ọmọ Ìbàdàn àtọ̀yọ́ kó lọ bẹ̀ wọ́n kó wá bẹ̀ wọ́n náà lórí social media ìmọ̀gbà tó tún lọ bá lẹ́yìn Ọlọ́run bá ní nǹkan bá sọ̀rọ̀ ní. Mọ́mì ẹ máa gbọ́. iná ò bá tọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ìtọ́lé ìkànnà ìyá mi ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ fàdúrà ẹ má fi sílẹ̀. ẹ máa gbọ́ mọ́mì tẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ni pé Òkìkí ó ń díbọ̀ ni ó fẹ́ràn ọmọ yẹn já ọjà ló ń ṣe àmọ́ kò lè máa ṣe bẹ́ẹ̀ kó pẹ́ nínú ilé ẹ̀ bó padà fẹ́ ó sì máa padà ṣe léṣe gbẹ̀yìn ni. bọ̀ṣẹ́ wá fẹ́ gbọ́ mi mọ́mì ẹ máa gbọ́ ìtú ẹ̀ mo ṣe ní kẹ́ dúró tì í ọmọ yín ó ti Òkìkí ẹ̀ kò ń ṣe pé Òkìkí Èkó nìkan Òkìkí worldwide ni. worldwide ni bẹ́ẹ̀ ni. òun wá ní kó mú style dání kọ́lọ̀ fi ṣe ọkọ̀ alálùbáríkà fún. àmì o àmì. ẹ̀yin ni kẹ́ wá ẹ máa wá ṣẹ̀ṣẹ̀ so ọ̀já tẹ̀ ẹ̀ so tẹ́lẹ̀ yẹn ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá fún ẹ ṣàdúrà fún ọmọ yín láràárọ̀ ẹ gbọ́wọ́lé lórí ẹ̀yin abẹ́ yín ló ti jáde ẹ fún ní àdúrà pé ọkọ̀ tiẹ̀ ó máa rìn wá bá ní. ó ti yẹ yín ẹ jẹ́ ọwọ́ ní ọmọ yín lórí ní àràárọ̀ tẹ́ bá sì wà lọ́dọ̀ ẹ ṣe àdúrà fún pé kọ́kọ́ ẹ rìn wá bá. Alhaji Almaroof ṣe rí nọ́mbà mọ́mì àti mama sita ẹgbà tí Dami bá ti ṣe ṣàkẹ́ màmá tí ò fọwọ́ bu ọmọ ẹ̀ lórí sọ ẹ lè lẹ́ni tí ó dá kéèyàn ló ní bàwí ẹ lè ní màá lọ pé tí ó bá tún ti pàdé. àmọ́ ẹ pé mo rí èèyàn ní irú eléyìí ò ní ṣẹlẹ̀. jẹ́ gbọ́ ẹ jọ ẹ bá mi jẹ́ kí màmá ní nọ́mbà yín lọ́wọ́. ẹ̀gbọ́n wọn Dami ni ò gbọ́ sẹ́ màmá ń bá sọ̀rọ̀ Dami ni ò gbọ́. òun náà ni ṣe kó máa bẹ̀rù tó máa sọ pé àwọn apẹ Alhaji Mọ̀rú àwọn apá alájà àwọn adé pé mama síta náà á bẹ̀rù. ọgbà nọ́mbà yín o ẹ dákun. ẹ jọ Ọlọ́run nípa yín lẹ́kùn Ọlọ́run nípa yín lẹ́kùn ẹ bá dàtọ́ ọmọ ọmọ ẹ dákun. ẹ máa jèrè ẹ lágbára Ọlọ́run. ó ń gángan ẹ mọ̀ gbọ́ òun gángan sọ fún mi lánàá Portable ó ní tóun fẹ́ padà ní pé òun kàn máa ń sọ̀rọ̀ ní pé òun ti yẹ̀ wò pé ìṣe ìranù bó tún ṣe wá tọ́dọ̀ ìranù ní òye mi ó ní tóun bá travel inú ilé lòun ti máa ń rí tóun ó ní kó. mọ́mì iṣẹ́ ní tẹ̀yìn rí ẹ̀ tí ó ju ẹni tó gbádùn lójú tí. manipulator ní Portable. ẹ̀dùn sẹ́yìn tẹ̀yìn rí yẹn ó ju ẹni tó gbádùn. èmi náà mo sọ fún un. gbádùn ìkóṣe ìtìlẹ́nu ọjọ́ mẹ́ta ìwà worst gan tó ń lọ sí tí odò. wọ́n ràn ló kàn ń ṣe wọ́n ràn wọ́n. ẹ wo ìyá mi ọmọ yẹn ò gẹ́ta rẹ̀ yìí tèmi fẹ́ sọ fún yín kí tó gbé aago lẹ̀. mo kú pápá mo fẹ́ gbé ìyá ọgbà ẹ̀rí sẹ́ǹdì kínní o ó ti kọ́ ti o. ṣe rí nǹkan tí mo máa sọ fún yín kí tó gbé aago lẹ̀ mọ́mì
ọ̀rọ̀ tí mo sọ yẹn mi yí padà o. Ẹ káàárọ̀ gbogbo lé. Ẹ gbé ọwọ́ lé ọmọ yín. Ẹ ṣe àdúrà fún. Abẹ́ yín ló ti jáde. Ẹ jẹ́ kí dáàdì yẹn sọ̀rọ̀. Ẹ wo ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ wo bí Dami ṣe fine tó. Ẹ bèrè mo sọ fàlàjà mo ní this girl is a wife material. Mo ní she's wife material. Tí ọkùnrin ń gbé sílé. Èmi ò mọ rúùlù tó débẹ̀ yẹn o. Àwọn onísọpá àsọ o, àwọn òdẹbẹ̀rù yàn. Gbogbo ọ̀tá gbogbo alọ́la àwa náà máa bọ́ta sí lọ́wọ́ ni. Dami send the number mọ́mì náà sí mi. Mọ́mì. Send number mọ́mì tí wọ́n àtàlájì ṣógbọ́. Ó dà kí ẹ̀ ló ní bàwí. Àwọn mọ́mì ló máa rí ẹ tán. Ó bá ti gbé gbèsè tí ò da àwọn tí wọ́n pè ní. Ẹ̀yin ni màá máa pe ó. Ilé yẹn o, ẹ̀yin ni màá máa pe. Mọ́mì ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí náà o. Ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ kí tó fagólẹ̀. Àdúrà yín ṣe àdúrà fọmọ yín. Tẹ́rí Ọlọ́run ní jẹ́ kán fi obituary mọ pósítà kan fi ṣe Àmín o, ọmọ yín without that ni wọ́n dẹ̀ mọ̀ gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ yín tó ń bí èmi inú ni yí pé o bá ti fẹ́yàn kó o tó kúrò nínú ilé ọkùnrin rò dáadáa ìbẹ́yìn níyá wa. Bẹ́ẹ̀ni. A dẹ̀ mọ̀ yí pé àmọ́yé àwọn ìyá tá a ti ní jẹ́ pé àwọn náà máa lọ wá tó padà wá á bí mọ́bò mi wá tó padà wá ọba ọkọ yẹn kò ṣe má ṣẹlẹ̀. Kìí ṣerú ọkọ bá mi, kìí ṣerú eléyìí ni ó padà wà bá. Tó bá ti dóní gbàgbós àwọn ọmọ mi máa ń sọ wọn tọkùnrin kódà tó bú wọn lásán wọn ni this is not the husband. Tẹ́pá ọmọ kan wà ó ní bóníkálùkù ṣe train àwọn ọmọ yẹn bọ́ àwọn ọmọ yẹn máa túbà wọn kọ́ ni mọ́mì àdúrà yín nìkan ó ní kẹ́ ṣe fún ọmọ yìí àdúrà nìkan ni mo bìlí pé ẹ lè ṣe o kéde máa mójútó ẹ jẹ́ kó múra kó wẹ̀ kó jẹun mo dákẹ́ báyìí. Ṣé o Alhaji God bless you. Yóò gbà ó yá ẹgbẹ́ mi tí Mike straight. Ẹ káàárọ̀ gbogbo lé o. Ẹ káàárọ̀. Mo ti ń gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn bá Dami sọ látàrọ̀. Bọ́ ẹ jẹ́ ká bi Dami question. Do you have the self-will? Everybody is advising you. Pé fi portable lẹ̀. Ṣé wọ́n gan ti determine láti filẹ̀? The spirit of self-will. Pray for self-will. Kò kí easy láti move on. Ìyá èèyàn lè báyàn sọ, bàbá èèyàn lè báyàn sọ, ìyàn sì máa ṣe tinú ẹ̀. Àwọn aládùúgbò máa báyàn sọ, bọ̀ ìyàn á sì ṣe tinú ẹ̀. Ọwọ́ tiẹ̀ gangan ló wà. Kò sí lọ́wọ́ gbogbo àwọn tó wà lókè. Everybody kọ́ sọ tiẹ̀ náà nítorí ìtara abiyamọ. Ṣé ẹ gbọ́ nǹkan tí yóò gbà sọ mo sọ lẹ́ẹ̀kan yẹn o ṣé ẹ gbọ́ sí. Ọwọ́ tiẹ̀ gan ló wà mama síta kọ́ ló ń bẹ jẹ nǹkan tó ń fèsì kì í ṣe aláàjì Yẹ̀kínní ló ń bẹ fèsì ẹ̀ kì í ṣe aláàjì Àjọkẹ́ kì í ṣe Àdùkẹ́ ìwọ gangan ọwọ́ ẹ̀ báyìí ló wà self-will the will to move on the spirit to move on get busy go and get busy. Tó bá busy ò ní máa ráyè ọkùnrin kan tí kọ́sítọ́mà ń fi fóònù lé ẹ káàkiri ibo ló ti máa ráyè. Where is your self-worth? Mo fẹ́ yẹ kẹ́lẹ́ kó fọ́lò yín tí tó bá sórí bí mo ṣe ìyá ọ̀gbọ́n wọn mo máa ń fọ́lò ẹ̀ tí n bá fẹ́ rẹ́rìn màá wà lábẹ́ bẹ̀ màá dá rẹ́rìn lónìí màá ní woman ní ìṣá ó yí ẹ wà á lọ síbẹ̀ wà á wọ ẹnìkan tó máa ń ṣe ẹ̀yẹ ṣe gbogbo ẹ̀ yá ẹ máa sọ̀rọ̀ lọ. Mo sọ ìwọ gangan alára gan ìwọ gan lọ busy pẹ̀lú láìpẹ́ lọ wá nǹkan ṣe lọ wá business tó máa jẹ́ kó busy tó yẹ pé táwọn kọ́sọ́mà gan bá fi phone call pa ẹ́ bóyá gan ló máa rányàn sórí nǹkan tó ń ṣe tó bá continue ọlọ́mọ yẹn kò ní chronic depression a chronic one. Tó bá dẹ̀ ti lọ yí sí bipolar kò sẹ́ni tó máa save ẹ̀rù àti imaginary. O lè young o but you are powerful but you don't know. Mọ̀. You can only young go but you are a very powerful woman. In fact, o powerful ju èmi gan lọ because ti fọlá àfin rí ó ti fi yẹn jù mí lọ ikú bàbá yèyè ẹyọ kan yẹn ó ti fi ju ìyá 60 years mi lọ but you don't know your worth. You don't know your worth. First class ọba ó ti fẹ́ rí ó ti bàjẹ́ rí ó bímọ fún ó mọ ibi tó ń gbé ó mọ gbogbo nǹkan tó ń ṣe. sẹ́ẹ̀tì àwọn Naomi mà ní ẹ̀ sẹ́ẹ̀tì àwọn Naomi. sẹ́ẹ̀tì àwọn Naomi ìyàwó ọba tí wọ́n jẹ́ ọba láàfin ó wá fẹ́ ṣe kíní lórí social media. ó rí Queen Naomi bó ṣe ń bẹ̀rẹ̀ ní.
ṣòro pé kò ní máa ṣe kò ní ní boyfriend aláàfin màlá pé ikú bàbá yèyé aláṣẹkẹ first jòrìṣà class ọba first class. Dami ó kókó o kò ń ṣerú fọ́tẹ́. èdè ìjọ lọ mò ń ṣe ọmọdé ló ń Dami move on o lọ busy o èmi abẹ́ sòótọ́ lọ busy lọ wá nǹkan ṣe lọ busy gbogbo àwa tá à ń sọ̀rọ̀ bí we just dey play ni ọwọ́ ẹ̀ gangan ló wà ọwọ́ ẹ̀ ló wà ìkọ́ ó tún lè dọ̀lá sí kó tún lọ social media ẹ̀yìn ẹ̀yẹn dáríjì mi portable ọkọ mi ni you can still do it yes mo sọ lórí live mo ló sì máa padà lọ bá portable mi ò mọ bó ṣe ń gẹ̀tì I don't know. So lọ pray for spirit of self will kó lè move on kó dẹ̀ lọ busy lọ wá ṣẹ́ṣe lọ ṣiṣẹ́ bó ṣe kó pátá macaroni gan ó tún lọ kọ́ sọ́mọ̀ fóònù pa ẹ́. gbogbo rádaràda yẹn tó bá jẹ́ kọ́ kírìmù kó face cream ẹ̀ àwọn èèyàn máa bẹ̀ rà á. ilé tí mo fi ń para kírìmù ó mọ kírìmù yẹn ṣe. àwọn èèyàn máa patronize ẹ face your business leave portable alone face your business. tó bá ṣe nǹkan tó dé àwọn ìwọ ní gbogbo wọn yẹn máa jókòó ìwọ kan wà ń bẹ ìyàwó yes now ìwọ ló lẹ́sà rẹ̀ nǹkan tó bó bá lè ṣe gbé rẹ̀ wá ṣe gbé. Portable lè wà ń bí o bú èmi bú mi màá bú ẹ. àdúgbò fẹ́ da fún Portable ni. kò ní fẹ́ ya wèrè ẹ̀. Dami èmi ò ní advice tí mo fẹ́ sọ náà ni ìyá ọgbà ti sọ face your business ó ti lọ kọ́ cream. Because nǹkan tí mi expect ni pé that first time everybody support ẹ nǹkan tí mo expect kò ṣe ni pé business ẹ kò promote business ẹ o ti lọ kọ́ cream promote business àwọn èèyàn pẹ̀lú òkùnkùn táwọn èèyàn ní sí ẹ ọmọ abẹ́ra business ẹ and you go far wàá ta cream ẹ lọ sí anywhere o Nigeria ni o abroad àwọn èèyàn máa patronize ẹ bọ́. àná ní good skin ni èmi tún fẹ́ fine to o make up o ṣe ni ti see how pretty you are fine. stop mi Facebook pé kí ni mo ń lò. Don't love yourself first. Jẹ́ kí fẹ́ láìka rẹ̀. Love yourself. Fún ìyá ẹ̀ nísìnyí, ìyá ẹ̀ nísìnyí, o ti dà ìyá ẹ̀ sí ìlà ìlò. O jẹ́ kí ìyá ẹ̀, o jẹ́ kán inú bọ́ ìwà yẹn sì gan inú tí wọ́n gan ò dùn. Make your mother happy. Be happy to yourself. Make your mother happy. Má dà ìyá ẹ̀ láàmú. Face your business. Tó bá need anything, báwọn àwọn àgbàlagbà lóye kó máa bá sọ̀rọ̀. Ogo láìka rẹ̀. Ẹ tẹ́ bá sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ti less experience not àwọn kí ló ń pè é. Face your business please. Face your business. And love yourself. Go and love yourself. So leave man alone. Yóò gbà tẹ́ bá rí bí Dami ṣe fine. Ẹ̀yin náà ó là ń wò nísìnyí. Kò ló makeup kò ló kọ́ kò ló filter o. Ẹ wo bí wọ́n ṣe fine wá ń sílẹ̀ sáré wèrè kan wá ń borúkọ ẹ jẹ́ wá ń pè lórúkọ wèrè kan wá ń pè lórúkọ ó ń ba family ẹ jẹ́ reputation àwọn ọmọ ẹ ìyá ẹ gbogbo fọwọ́ lẹ̀. Dami ò ṣe oníranu o. Kò tún lápọn kò lápọn. Kò tún ní kò láìkì wàhálà. Kò mọ̀rọ̀ sọ a kò sọ̀rọ̀ manners no manners that guy is so mannerless mi ma àwọn tó ń fẹ́ in fact mo yìn wọ́n. Please face your business jọ nítorí Ọlọ́run máa dé máa gbàdúrà báyìí mùsùlùmí yẹn máa kírun báyìí Christian yẹn máa lọ church wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ṣúyà lò máa gbàdúrà with your God. Màá wá bẹ́ẹ̀ gbọ́n kinní yẹn kúrò lára ẹ̀ máa mú ẹ lọ sétí odò. Máa gbàdúrà ọwọ́ tó bá dilẹ̀ lè ṣúyà lò pray to your God. Gbá Ọlọ́run sọ̀rọ̀ ní kọ́nà àánú yàrá ẹ̀ Ọlọ́run máa gbọ́ nǹkan tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Bá Ọlọ́run ẹ sọ̀rọ̀ you have be positive love yourself man listen to anybody ó máa bú ẹ àwọn yẹn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ don't listen be focus face business ẹ bó ṣe wà ń sìn lọ jẹun kó wẹ̀ gbé ọjà jáde kó ṣe fídíò kó polówó ọjà people will join your life don't má kàn máa lọ sí live tí ò make sense bí nǹkan tí Alhaji sọ ń sìn yìí. Go to the other go to lọpọlọ Àti Bọ́lá go to their life. Má lọ sí live wọn lọ máa sọ̀rọ̀ okó àpò. Dami iṣẹ́ òní kò má ṣe ó ń búlé oníṣẹ́ lọ́wọ́ kò ní kò má ṣe ó ń búlé lọ bísí ọjọ́ tó bá free lọ ṣe ó ń búlé jáde kó lọ pati bọ̀ níṣẹ́ lọ́wọ́ lọ ṣiṣẹ́ go and work lọ ṣiṣẹ́ kó get busy torí ẹ̀ lẹ ṣe máa ń para yín ẹ̀ láìka ara yín náà ẹ̀ máa tẹ̀lọ́kùnrin. Low self-esteem. You don't love yourself.
Yes, you need to love ẹni tó bá yourself. láìka rẹ̀ ò kì í parẹ́ ẹni tó bá láìka rẹ̀ kò ní lọ parẹ́ wọ́n kọ́ lọ láìka rẹ̀ náà. ayé dùn náà kí n fẹ́ para mi fún this life is so beautiful ayé dùn owó wà owó sí èèyàn máa gbáyé everything ní ayé yìí àsìkò ní gbogbo nǹkan láyé yìí àsìkò everything is time there is time for everything in life àsìkò ní gbogbo nǹkan láyé so má sáré ju kára rẹ lọ má sáré ju ra ẹ lọ wait for your time. kíyọ̀ gbà fi lè wá síbí báyìí o mọ nǹkan tó ṣẹlẹ̀ àwa ta nífẹ̀ẹ́ ni tó bá ṣe wèrè bá ṣe nífẹ̀ẹ́ tó ló máa fi parẹ́. sórí gbogbo mo sọ fún yín náà mo ní inú yín dáa ẹ̀wẹ̀ kó lọ bá lọ́la ìwọ wà fèsì àti wá àti pọ́tébù wo nǹkan tó máa fi yín ṣe. mo ti fọ́ lórí ọmọ pé inú mọ́mí ò dùn bó ṣe wà ṣó fẹ́ pa mọ́mí ẹ̀ ni ó fẹ́ pa ìyá yẹn ṣó fẹ́ pa mọ́mí ẹ̀ ni. ìyá yẹn látànà ẹ wo bó ti ṣe sáré wọ́n ti fò láti Ìbàdàn wá sí Ìbàdàn. wọ́n ní high blood pressure náà àgbàlagbà ni wọn ò mọ̀ pé ẹ̀jẹ̀ wọn tó bá ń ru ṣó fẹ́ lùzì ìyá oníyà ni jẹ́ kó fọkàn balẹ̀ náà. ṣó fẹ́ pa wọn yóò mọ ìyá lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí àwọn ti kú wọn ò ní sùn mọ́jú. wọ́n máa pè é màmí mo bọ̀ nínú àwa rí yín next week ni. ó tún kó pọ́npọ́ bá màmá yẹn ó tún kó pọ́npọ́ bá màmá onímàmá. kò yá kúnlẹ̀ o kò tọrọ àforíjì lọ́wọ́ wọn kò kúnlẹ̀ kò bẹ̀ wọ́n dáadáa kò kúnlẹ̀ kò bẹ̀ yá yẹn dáadáa kò dẹ̀ ní kán ṣàdúrà fún ẹ. abiyamọdé ni mọ́mí ẹ̀ ìyá dáadáa ló máa mọ̀ pé màmá yẹn ń bẹ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tí màmá sọ jáde yẹn ẹlòmíì ò ní rí from that angle wọn á bẹ̀rẹ̀ sí máa ṣètò sí oníyàá. ó jẹ́ fi mọ́mí ẹ̀ lọ́kàn balẹ̀. ìwọ̀n oṣù mẹ́fà ló ń bọ̀ ẹni ọkùnrin. o lè fi mọ́mí tèmi ṣe yá o o lè fi yá mi ṣe yá. ẹni ọkùnrin ṣe anything tí kò bá ti rẹ́dì. ó tẹ́kù tí ò ráyè tí. àwọn rọ́ọ̀bù alágolo yẹn fi sínú báàgì ẹ̀ tójú òbò bá ń yan ẹ̀fọ́ rọ́ọ̀bù sí wọn bí òbò yẹn le ó máa súnkì padà ni kò sọ̀rọ̀ òkó lọ́rọ̀ tèmi. ẹ bá wo èmi ló máa bú lọ́la èmi ló máa bú lọ́la ẹ bá wo wọ́n tẹ́kù èmi ló máa bú lọ́la. Bọ́tẹ́bù ẹ mọ̀ pé ẹ̀yin àti òun kò dà. mo mọ̀ pé wà ń bí tó bá kú mi máa fún ẹ bíláńdì bá ṣe wà ń bí báyìí ó wà ní. Bọ́tẹ́bù ló ti ẹ̀ bá mi lò tí bá rí ìrìn ìdẹ̀rí kókó ṣì. Dami ọwọ́ ẹ̀ ló wà kò sí lọ́wọ́ àwa ta wà ń bí o ọwọ́ ẹ̀ ló wà o ṣàánú àwọn ọmọ tó bí sáyé o. ẹ bá mi táàgì Mandy wá ọmọ mi ó ti bú Mandy èmi dẹ̀ mo ní kí Mandy lọ bá Dami kó lọ béèrè pé kí ló ṣẹlẹ̀ torí kò dé mi lọ́wọ́. ó máa búyàn bìkọ́ ara ẹ̀ kò tọrọ kò ń gbò tọrọ èyí tó bá ti lè gbò tọrọ ó máa búyàn ni. olórí burúkú Mandy olóṣì o rò pé Mandy